fẹ́ gbọ́ ibi tẹ́ máa ti mọ̀ wípé ìròrí akéde ó ju gbogbo nǹkan tẹ́lòmíì ń pè lọ. Tí akéde bá pèèyàn kan ní ọmọ àlè ilẹ̀ Yorùbá, ẹni tí akéde ń pè lọ́mọ àlè ilẹ̀ Yorùbá yẹn ó lè jẹ́ ọmọ ọkọ lọ́dọ̀ bàbá tó bí, kí bàbá ẹ̀ tún jẹ́ ọmọ ọkọ sí bàbá tó bí, kó wá jẹ́ bàbá wọn ní ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ẹ jọ kí ni ọmọ àlè ìlú kan fẹ́ produce bó ṣe ọmọ àlè, ọmọ ọkọ ọ̀dọ̀ ọmọ àlè sí ọmọ àlè nílẹ̀ yẹn. Nítorí tó bá ti rí àwọn kan tó ń gbórísun ilẹ̀ Yorùbá ṣépè, kẹ́mọ̀ wípé àwọn gọ́gọ́ lè jọ ọmọ ọkọ lọ́dọ̀ bàbá tó bí wọn, káwọn fún kí bàbá tó bí wọn wá jọ ọmọ àlè ilẹ̀ Yorùbá. Akéde ló sọ yìí, mo ṣe bí bàbá wa Ẹ̀ṣù láàlú ògiri òkò. Ó dàbọ̀ ẹ̀dẹ̀ má tún gbàgbé ilé tó ń tòrò, agboolé tó ń tòrò, ìlú tó ń tòrò, àwọn ọmọ àlè ìlú yẹn lò tí ì dàgbà. Ọjọ́ táwọn ọmọ àlè ìlú kọ̀ọ̀kan bá dàgbà, àtọjọ́ yẹn ìlú yẹn ò tún ní ẹ́fà tòrò mọ́. Òwe ayé ìgbà yẹn táwọn bàbá yẹn ti sọ ń gbà yẹn ló sì wúlò ń sìn, ẹ̀tún gbà yẹn kẹ̀tún jẹ́ náà.